ó dójú ẹ̀ àwọn adarí wa lórílẹ̀‐èdè yìí àwọn tó ń ṣàkóso ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mà ti tọrọ rònírù wọ́n ti sún wòlíì ṣẹ́gun adébáyò kan ògiri ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ gudugbẹ̀ ọ̀rọ̀ ẹ wá gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú òjò àdúrà àrá tó lágbára tí wòlíì ṣẹ́gun adébáyò rọ̀ lé gbogbo wọn lórí látòkèdélẹ̀ láì ṣẹ́kù ẹnìkan ṣoṣo kí nìdí ogun tó ń jà wá gangan lórílẹ̀‐èdè nàìjíríà kí nìdí tí gbogbo nǹkan fi dojúrú to this extent ẹ̀yin èèyàn nínú fọ́nrán wòlíì ṣẹ́gun adébáyò tó wà ń bí tájìjọ wò ẹ máa gbọ́ ìdí ogun tó ń jà wá lórílẹ̀‐èdè yìí ìdí tí gbogbo nǹkan fi dojúrú pátápátá bí ẹsẹ̀ télọ̀ àti bí ẹ̀mí burúkú ẹ̀mí ìmọ̀tara ẹni nìkan bó ṣe jọba láyé àwọn tó ń ṣe ìṣàkóso ìjọba lórílẹ̀‐èdè yìí pẹ̀lú bí àwọn ọba aládé nílẹ̀ yorùbá bí wọ́n ṣe ti ta gbogbo ogún òpin ìyẹn birthright tiwa tán fún àwọn òyìnbó ó lágbára ó gbẹ̀nù tán àtàlàyé lórí ọ̀rọ̀ kan tán ní Russian president sọ ìyẹn Putin nípa àwa Africans ìdí tí yà fi ń jẹ àwa Africans àwa láwọ̀ dúdú àtọ̀rọ̀ ìran tí Ọlọ́run fi hàn wòlíì yìí nípa ẹ̀sìn Islam ó lágbára ó gbẹ̀nù tán ẹ̀yin èèyàn kí n tó wá máa gbé fọ́nrán wòlíì ṣẹ́gun adébáyò wọlé ẹ dákun ẹ máa bá mi fọ́lọ̀ Digi Naija online tv lórí ayélujára Facebook link tó máa gbé yín débẹ̀ wà ní abẹ́ fọ́nrán yìí from there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan bàbá ṣe ń gbé wá ní gbígbóná ní yàjóyàjó láì wá gbà wá lákòókò púpọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán wòlíì ṣẹ́gun adébáyò wọlé ká gbọ́ àlàyé tán ṣe nípa ìdí ogun tó ń jà wá lórílẹ̀‐èdè nàìjíríà kí ló dé tí gbogbo nǹkan ò dẹrùn ní kọ́ńtírì yìí fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ àjọgbọ́n mò ń padà bọ̀. ṣe ra àwọn ìjọba yín. Your government. wọ́n kàn ń parọ́ fún yín ni. They are just lying to us. irọ́ ni gbogbo wọn ń pa. All what they are saying are lies. látòrí olórí títí dé ìsàlẹ̀. From the head to the tail. irọ́ ni wọ́n ń pa o. They are all lying. àdúrà kan lèmi ń gbà. It's one prayer point I'm praying. ẹni tí ọlọ́run yóò mí sí. The person that God is going to inspire. tí ó sì pa gbogbo wọn dànù. And will kill all of them. lèmi ń bẹ ọlọ́run fún. irú àdúrà wo rèé lẹ́nu alàgbà lẹ́nu odidi wòlíì. Don't let me deceive you. irọ́ ti pọ̀ jù. The lies are too much. irọ́ ni wọ́n fi ń darí yín nílùú yìí o. They are directing us by lies in this country. gbogbo àwọn politician yẹn. All the politicians. kí ọlọ́run kàn tiẹ̀ sára kó pa gbogbo wọn. ó ga ò dáàdì bàbá wòlíì. kò séyìí tó ń ṣe ìfẹ́ ọlọ́run tó ń ṣòótọ́ nu wọn. There is none of them that is doing the will of God gbogbo or saying àwọn the truth. governors ẹni nílùú irọ́ ní gbogbo wọn. All the governors in these countries, they are full gbogbo of àwọn tó wà ní lies. senate tó wà ní house of rep irọ́ ní gbogbo wọn. Senators, the reps, they are all full of lies. bẹ́ẹ̀ ni áńgẹ́lì yẹn tọ̀ mí wá lóru And they just àtàkù came kan ni mo ti lajúlẹ̀. 1 a.m. láńgẹ́lì yẹn bẹ̀ sí tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. And the angels was telling me a lot of secrets. áńgẹ́lì yẹn bẹ̀ sí tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí. Telling me a lot of secrets. wọ́n tú àṣírí àwa ìránṣẹ́ ọlọ́run gan. He was even telling me the secrets of ministers of God. ẹ bá jẹ́ àgbàdua o. It's better we pray. ẹ bá jẹ́ àgbàdua. It's better we pray. irọ́. Lies. wọ́n tún lọ ń parọ́ fáwọn òyìnbó. They are lying to the white. irọ́ wọn tún já. And they caught them. ọlọ́run lágbo gbogbo yìí. Let's live in God this time around. kẹ́kọ̀ọ́ yìí máa tanra yín jẹ. And let's stop deceiving ourselves. ṣé ráwọn tí ò ní lọ sọ́run ló ń kówó yín jẹ lórílẹ̀‐èdè. Those that will not go to heaven are the ones that are stealing your money in this nation. ayé ni gbogbo tí wọ́n mọ. All their portion ends in this world. wọn ò ní ètò rere lọ́run. They have no plan in no good plan in heaven. ọlọ́run ò tiẹ̀ ní ètò fún wọn rárá. God has no plan for them at all. ṣùgbọ́n ẹ̀yin tó tiẹ̀ wá jẹ́ pé jẹ́ pé ọlọ́run lẹ̀ ń wá àtọ̀sán àtòru ẹ túbọ̀ múra dáadáa. But those of you that are seeking God day and night, add more effort. ẹ má jẹ́ ń tàn yín o. Don't let me deceive you. ayé ti di rúdurùdu o. The wife has already become something that is already in a state of confusion. ẹni tí ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ ló lè sọ òtítọ́ nísìnyí o. He's only the person that God has given the grace that can say the truth now. ẹni tí ọlọ́run bá fún ní orí ọ̀fẹ́ ló lè ní ìbẹ̀rù ọlọ́run nísinsìnyí. It's only those that God has given the grace that can have the fear of God now. mo ń wo òyìnbó kan lóru. I was watching a white man in the ara middle of the night. Asia ni.
from Asia. ó ń sọ àwọn òótọ́ kan. He was saying some truth. No, ara ìlú àwọn Árábù yìí, ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ Turkey, ó wà nínú Bíbélì báyìí. Syria, ara Syria ni. He's from Syria. Ṣùgbọ́n ó fi Australia ṣe ibùjókòó. Was based in Australia. Ó máa ń sọ òtítọ́ ti Kristi. Always saying the truth of Ó Christ. sọ̀rọ̀ kan jáde tí mo dì mú. He said something, I held on to it. Torí mo máa ń gbọ́ wàásù ẹ̀ dáadáa. Because I'm not listening to his preaching. Ó ní kí àyè ọmọ Ọlọ́run. And he said, the children of God, Ó ní ká di Jésù olùgbàlà that we mú. should hold on to Jesus Christ our Savior Ní àkókò tí a wà yìí. in this time that we are in. Ó nítorí pé ní ìgbà ìkẹyìn gangan la ti wà yìí. Because we are already at the end time. Arákùnrin yẹn sọ̀rọ̀ gan-an. He said a lot of Ó things. sọ̀rọ̀ gan-an, ó tún sun ẹkún. And while he was talking, he was crying. Even though bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Even as I'm talking to you, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn most of the religious people, náà fẹ́ pa arákùnrin yẹn báyìí. they want to kill this man. Ó lóun náà rẹ́dì láti kú fún Jésù olùgbàlà. And he said he's ready to die for Jesus Christ, our Ṣùgbọ́n Lord. ariwo tó ń pa ní àkókò yìí ni wípé But what he's saying this time around is that ẹ padà sínú Jésù olùgbàlà. we should return back into Jesus Christ, our Ní Lord. kò sí nǹkan míì. Say there's no other way. Ó bẹ àwọn Muslim kí wọ́n kúrò ní ọ̀nà Muhammad gan. He begged the Muslims to leave the Islamic way. Ó ní ibẹ̀ kì í ṣe ọ̀nà. He said that's not the right way. Ó ní ṣèbí ọmọ Arábù lòun náà. He said we're from the Arabian country. Ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn sọ̀rọ̀. He spoke to many religious Ó leaders. ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ tá à ń rí nínú ayé He yìí. said a lot of signs that we are seeing in this Ó world. ti yẹ ká mọ̀ wípé dídé Jésù ti súnmọ́ etí Is ilé. enough to tell us that the coming of Jesus Christ is very near. Ó ní ẹ jẹ́ kí iye wa kó ṣí. He said let our understanding be open. Pẹ̀lú gbogbo ẹ̀ náà ń lọ. But more than all, Èmi rí i pé iye wa ò ṣí. I can see that our understanding is not open. Kí ló dẹ̀ra wá níyè? And what is giving us the base mind Owó yìí náà ni. is this money. Àfẹ̀mí náà ni. Only me, only me, only me. Praise the Lord. Hallelujah. Jẹ́rí níbi tí Ọlọ́run dá àwa ìran ènìyàn dúdú sí. Where God created we blacks. Kò tí ẹ̀ yẹ ká máa gbàdúrà ká tó lówó. We don't supposed to pray for money before we have money. Torí gbogbo ohun tó yẹ ká fi lówó lọ́lọ́run fún wa. Because God has endowed us with all we need to make Gbogbo ohun money. tó yẹ ká fi dé èèyàn. All what we need to become somebody in Ni life. Ọlọ́run ṣe fún wa. God has done it for us. Bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sáwa ìran èèyàn dúdú But ni what wípé happened to we black race? ìmọ̀tara ẹni. But because we are selfish, Ìmọ̀tara ẹni yẹn nìkan we are náà. selfish. Òun làwọn òyìnbó yẹn fi gba Jésù lọ́wọ́ wa tán làwọn bí Jésù. And that's Àwa la sì bí why Jésù nílẹ̀ Áfíríkà the táwa. whites use in taking Jesus Christ from us, telling us Jesus Àwa Christ from them. gangan ní ìyìn rere We ayé. are the gospel of the world. Ẹgbọ́n ohun tí Putin ń sọ. Look at what Putin is saying. Ó ní wọ́n gba ogún ìpín lọ́wọ́ Áfíríkà ni. He said they took the birthright from Africa. Ó ní àwọn European àti Amẹ́ríkà náà gba ogún ìpín. He says the Europeans, Àtàwọn Americans France. took the birthright Ó ní from wọ́n gba Africa. ogún ìpín lọ́wọ́ They Áfíríkà took ni. the birthright from Africa. Ó ní Áfíríkà ló wá di ìjẹ fún wọn. Ni wọ́n Then jẹ. Africa has now become a source of food revenue for them. A ní Ọlọ́run lóòótọ́. Actually, we have God, Ṣùgbọ́n ìmọ̀tara ẹni ló ń pa wá. but selfishness is killing us. Ìjẹ́ fi mọ̀ pé ìmọ̀tara ẹni ń pa wá ni wípé. That's how you know that selfishness is killing us. Ẹ wo ìgbà tí àwọn ọba wa ní ilẹ̀ àwa èèyàn dúdú wọn a máa ta ẹrú fáwọn òyìnbó. That is when you see our kings in this part of the world Ní selling slaves ìmọ̀tara ẹni. to the white because of Ó selfishness. dẹ̀ jẹ́ wọ́n yàdí sí i. And we are suffering from it Ẹ̀mí now. yẹn náà ló ń gbé wa wọ̀. And it's that spirit Ẹ that wo has gbogbo possessed àwọn us. olórí yín àwọn Ọbásanjọ́ àwọn Gowon àwọn gbogbo wọn. Look at our Àwọn past àjáde leaders. tó wà mẹ́ wọ́n sì tún ń tà yín náà. They are still selling people as slaves. Bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa ṣe bàbá rere bàbá kẹ̀ fún gbogbo I wọn. will still be paying homage to them. Àwọn ọba yín gan ń tà yín ẹ wọ ọba ilẹ̀ Yorùbá gbogbo góòdì ilẹ̀ yín ni wọ́n ń tà gbogbo góòdì. Ọba kan tiẹ̀ ta ó tiẹ̀ tún kó ó ṣọlẹ̀ ìlú ẹ̀ títí ó ṣọdélẹ̀ Ìjẹ̀ṣà ilẹ̀ Ìjẹ̀ṣà ọba yín nílẹ̀ Yorùbá bí ó ṣọdélẹ̀ Ìjẹ̀ṣà ọ̀tí táwọn ọ̀dọ́ Ìjẹ̀ṣà pariwo ẹ̀yin Ìjẹ̀ṣà ẹ káre.
Even kings àfẹ́rí yín lórí ilẹ̀ wa mọ́. selling the resources on the land. ìmọ̀tara ẹni yìí Selfishness ni ò jẹ́ ká ní ni ò jẹ́ ká mọ̀ pé Ọlọ́run jẹ́ tiwa. has not allowed us to know that God is on our side. tá a bá ti lè mú gbogbo kinní yìí kúrò. Once we remove all this, ṣé ẹ mọ̀ pé èjì tó ń jà wá kọjá ṣá. you know this storm will pass by. ogun máa kógbá máa káwo kiri máa jalè máa pààyàn stop. This battle of stealing, killing will stop. torí ìmọ̀tara ẹni ni ò jẹ́ ká mọ̀ pa lọ́lọ́run. This selfishness has not allowed us to know that we have ó God. ń jà wá náà ó ń jà wá ìránṣẹ́ Ọlọ́run náà. It's also affecting we ministers of God too. àkùkọ àgbàkù ní fẹ́ jẹ́ kí kékeré ó kọ. ẹ̀yin náà rí i pé ọ̀rọ̀ yìí lágbára ó gbẹ̀nù tán. Àwọn ọ̀rọ̀ ìran tí wòlíì Ṣẹ́gun Adébáyọ̀ sọ kalẹ̀ ó lágbára, bẹ́ẹ̀ sì làwọn àlàyé tí wọ́n ṣe lórí bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè yìí ó lágbára bẹ́ẹ̀ náà ni. Àwọn àdúrà ikú tí wọ́n ń gbàdúrà fáwọn ìjọba wa yìí náà òun náà tún gbẹnu tán ó tó lẹ́tìkẹ́. Àti wá lè sọ wípé nítorí pé wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run káàkọ́ dẹ́mu wọn fáwọn ọ̀rọ̀ tán sọ ẹ́ because níbi tí nǹkan dé dúró ní country ta ni kò bà. Tí ara bá dé ọmọ ìjọ lára ò dé wòlíì, nígbà tára ò bá tu ọmọ ìjọ bó lára ṣe fẹ́ tu wòlíì náà. So ìgbàwo náà ni wòlíì ò ní bọ́ sórí pẹpẹ láti mọ̀ sọ kò bá kò gbé ọ̀rọ̀ sí àwọn ìjọba wa. Ó lágbára ọgbẹ̀nu tán kò jẹ́ àrí ìránṣẹ́ Ọlọ́run bá wí bó tẹ̀ ṣe pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run we expect more from them. I expect wípé àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé kò yẹ kó máa tẹnu wọn jáde gẹ́gẹ́ bí ipò tí Ọlọ́run tò wọ́n sí láwùjọ. Bọ̀ síbẹ̀síbẹ̀ ta la lè rí báwí, ta la lè rí bú. Ẹ̀yin èèyàn torí gbogbo bí nǹkan ṣe rí ní kọ́ńtírì yìí kálukú ló bà. Ọ̀rọ̀ ìgbẹ́ni tó lágbára kí ló opinion ti yín ẹ máa bá mi fi sí kọ́mẹ̀ǹtì. Ẹ sì má gbàgbé láti máa bá mi follow Digi Naija online TV lórí ayélujára Facebook. Link tó máa gbé yín débẹ̀ wà ní abẹ́ fídíò yìí. From there ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan bàbá ṣe ń gbé wá ní gbígbóná ní yàjóyàjó títí dìgbà míì tá a ti jọ máa pàdé. Ire lójú owó rí, ire lójú èmi àti yín á máa rí o. Ó dàbọ̀.